olórí burúkú yẹ tó ń yàgbẹ́ sá ká sọ pé yẹ ò ní làkàyè ṣé bẹ́ẹ̀ lórí burúkú ṣe kọlù yẹ tó ni ká sọ pé yẹ ti ṣorí burúkú nú ayé gbogbo ọmọ tó tara ẹ jáde àwọn ọmọ òfò àwọn ọmọ ìbànújẹ́ ká sọ pé àwọn ọmọ ẹ ti kú bẹ́ẹ̀ náà làwọn ọ̀rẹ́ ọmọ ẹ náà lè pẹ́ sẹ́yìn pé àmàmà ẹjọ́ ẹ má challenge ẹni tó ń talẹ̀ o mọ etí mò ń ta ìplọ́tì ni àbúrò pé sọ́kàwé agbọ́ ti kúyọ̀ ni mò ń ta ni wọ́n ní èèyàn ń ta góòdì oní kó máa yọ aṣọ síta oní kó yọ aṣọ ẹ̀ báyìí oní kó máa faṣọ hàn ẹ̀ èmi á faṣọ hàn wọ́ tí n bá yọ aṣọ síta ìwo ló dámọ̀ náà aṣọ tí n bá yọ síta ìran ìyá láyé ẹ wọ ṣé olórí burúkú ìyá ẹ àti wọ àtàwọn ọmọ òkú tó jáde lára ẹ ó dáwọ́ léèsì 150 odidi rí mo ń bèrè so èmi sì wọ ó dàbí olórí burúkú Ìyábọ̀ Òjó tó ti mọ sàárì àwọn ọmọ ẹ òun posh ìyáláyà lòun jẹ́ òun jù ẹ lọ pẹ̀lá kìsà mo rò pé olórí burúkú ni ẹ ṣá ó tiẹ̀ ti ṣorí burúkú náà ìwọ náà wo bí tó wà ṣorí nǹkan tó sọ yẹn máa bọ̀ tó bá fẹ́ kí n yọ aṣọ mo bọ̀ o farabalẹ̀ o ó tún ti sáré lọ wọ tọ́pù China kan ó mọ̀ pé lára ò jẹ́ kó jẹ́ èèyàn wo ṣọ́ọ̀bù tó ti ń challenge mi kémi yọ aṣọ síta àbí púpù kọ́rì no kò lè copy. There are some things she cannot copy. Forget it. Ẹ gbàgbé copy. There are some things she cannot copy. And if she copies, wàhálà títí ẹ nìyẹn. Ayé tèmi wà yìí, èmi ò ní wọ copy. Ayé tí mo wà, mi ní wọ copy. Ayé tí mo wà yìí, àwọn tó ń wo original, àwọn tó ń raṣọ lọ́dọ̀ Lizzy Anjorin, wọn ò lórí méjì. Ọmọ ṣiṣẹ́ ni mí. Àwọn tó ń raṣọ àǹbà tó ń ra gold lọ́dọ̀ Lizzy, wọn ò lórí méjì. Àdúrà ìyá tèmi dẹ̀ ti gbà lórí mi. Àwọn ọmọ tí mo dẹ̀ bí ayé ọmọ ni wọ́n kì í ṣòkú ọmọ. So ẹlẹ́dàá àwọn ọmọ mi ó ń pèsè fún mi. Mo gbọ́ iṣẹ́ rere mi ti dùn jù. Original yẹn gangan ni mo fẹ́ wọ̀. Mi ìfẹ́ mọ etí Lizzy Anjorin ń ta. Ohun tí Lizzy ń ta yẹn gangan lèmi fẹ́ wọ̀. Ọ̀dọ̀ Lizzy Anjorin gangan lèmi ti fẹ́ ralẹ̀. Torí Lizzy Anjorin ojoojúmọ́ ló ń ṣoríire. Bí ogun yẹn ṣe pọ̀ tó, ó ń ṣoríire ni. Bógun yẹn ṣe pọ̀ tó. Àwọn ajagun ṣẹ́gun lèmi fẹ́ máa patronize. Èmi ò ready àti máa bá àwọn tó ti rì sínú ogun, àwọn tó ti kú sínú ogun tọmọtọmọ wọn. Èmi ò ready àti patronize wọn. You don't understand? Ògo lèmi. Tí mi ò bá raṣọ lọ́dọ̀ Lizzy Anjorin, kí lè rè mi? Tí mi ò bá ralẹ̀ lọ́dọ̀ Lizzy Anjorin, kí lè rè mi? Mo ń ṣiṣẹ́ ọmọ ṣiṣẹ́ ni mí. Láti proof fún ọmọ aráyé pé ààyè ọmọ ni mo bí, ààyè ọmọ ló ti kùn mí jáde. Aṣọ Lizzy ni màmá wọ̀. Shoe and bag látọ̀dọ̀ Lizzy ni màmá lò. Mo dẹ̀ gbọ́dọ̀ ra California lọ́dọ̀ Lizzy. You don't understand? So èmi ò lè àpadà sí aburú ni. Èmi ò ní wọ nǹkan látọ̀dọ̀ rú àwọn ìjọba ìdọ̀tí, àwọn ìjọba failure, àwọn deportee, àwọn tó end up wọ́n lógún ọdún ní Canada, wọ́n wá deport wọn, wọ́n wá padà sórí sọ́kèwé ní agbọ́ ti kúyọ̀. Àwọn tọ̀ síbẹ̀ no. My destiny does not belong to the Sipe group. Àwọn tọ̀ síbẹ̀ group no. My destiny belongs to Lizzy Anjorin's class and above. Dangote's class. That is where my destiny belongs to. Because my children are super successful right from my womb. Àwọn ọmọ tí mo fi kùn mi gbé ayé ọmọ ni wọ́n ṣòkú ọmọ. Nígbà tí àwọn ọmọ mi dé ilé ayé mi, wọ́n promote mi from nothing to somebody, from 0 to hero. So mo gbọ́dọ̀ máa fi hàn gbogbo àgbáyé pé àwọn ọmọ tó jáde lára ti tèmi, they are super successful. Àwọn ayé ọmọ ló jáde lára mi, kò kí ń ṣòkú ọmọ bíi ti OBANLA àti IYABO Òjó. You don't understand? So mo pé mi ò kí ń pọ́, mi kí ń sọ pé mo jẹ́ báyìí mo tó bá. I don't fumble. But when you come for me, má jẹ́ kẹ́ mọ̀ pé mi kì í ṣẹgbẹ́ yín. Then mo gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé marriage tí mo wà yìí, ìgbà oyin lọkọ mi gbé wá fẹ́ mi. Ọkọ mi ní kádàrá, ó tún wá jọkùnrin tó ta kádàrá fún ìyàwó ẹ̀. Ó ta kádàrá ẹ̀, ó fi ràn ìyàwó ẹ̀ lọ́wọ́. Ọkọ mi ò lọ fi kádàrá ẹ̀ pamọ́ sábẹ́ odò.
bí to lórí burúkú Àdìsá oníkun àgbè awáyé má ṣe rere èmi náà dé ta kádàrá mi fún ọkọ mi ó ti yé mo ta kádàrá mi fún ọkọ mi gbogbo ohun tí mo ní ni mo fi lift ọkọ mi spiritually so irú ọ̀dọ̀ àwọn Lizzy yẹn lèmi ti máa ra aṣọ tí Lizzy ò bá taṣọ mọ́ àwa ò ní wọṣọ mọ́ Lizzy gbọ́dọ̀ máa taṣọ ká lè máa wọṣọ tí Lizzy ò bá talẹ̀ mọ́ á jẹ́ pé mi ò ready àti kọ́lé sí kò mọ́ torí pé mo notice pé gbogbo ohun tí Lizzy dá wọlé báyìí àṣeyọrí ni gbogbo ohun tí Lizzy ń tà báyìí àṣeyọrí ni bí ogun yẹn ṣe pọ̀ tó bí ìbàjẹ́ yẹn ṣe pọ̀ tó bí ìbanilórúkọ jẹ́ ṣe pọ̀ tó Lizzy Anjorin is a definition of success. So if I want to buy anything sí ọrùn mi I need it to come from a successful person. You don't get it. Mo fẹ́ wọṣọ sọ́rùn mi aṣọ Lizzy ló gbọ́ Lizzy dúró sílé ọkọ so tí n bá raṣọ lọ́dọ̀ Lizzy lèmi náà máa fẹ́ ọkọ tó máa dúró tì mí Lizzy rí ọmọ bí tí n bá raṣọ lọ́dọ̀ Lizzy àwọn ọmọ tèmi náà máa ṣe oríire Lizzy nínú gbogbo yẹn ṣe pọ̀ tó ó bẹ̀rẹ̀ sí ní estate kíní kejì kẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje gan no mo gbọ́dọ̀ raṣọ lọ́dọ̀ Lizzy mo dẹ̀ gbọ́dọ̀ rálẹ̀ lọ́dọ̀ Lizzy so irú wo kọ́ ló máa challenge mi ìwọ náà wo is it not ridiculous to your destiny ṣé kò wà ridiculous destiny that from here ìwọ náà wo ìwọ náà wo now wo destiny o wá ń challenge ìwọ máa bọ̀ wá when tó ń challenge wo now wẹni tó ní kó máa yọ aṣọ kankan jáde ìwọ náà wo wẹni tó ní kó máa yọ aṣọ kankan jáde ibi tó wà rè mú bọ̀ ẹ̀yin èèyàn mi ẹ má bínú you need to go and work on your destiny o ní láti lọ gba àwẹ̀ kó gba àwẹ̀ bíríbírí like 1000 you don't understand o ní láti lọ gba àwẹ̀ bíríbírí like 1000 àwẹ̀ no you are getting it wrong ìwọ náà wo now ìwọ náà wo deport Canada sí láti Canada wẹni tó ń pè pé o fẹ́ kó lọ máa yọ aṣọ kankan síta look at no it's not you are not real ẹ̀yin bí 10 million lórí èèyàn kan ṣoṣo for like 7 years ni wọ́n ti wà pẹ̀lú mi sìn Ìyábò Òjó ti wà pẹ̀lú mi for 18 years to 20 years and up till now Ìyábò Òjó ti nílé lórí ìwọ náà lè rí blọọkù 6 mọ́lẹ̀ aṣábíkiri òun náà ní lárí no ọ̀dọ̀ aṣọ Lizzy lèmi máa wò mi ìfẹ́ mọ etí Lizzy ń ta aṣọ ẹ̀ alùbáríkà ni ó mọ̀ pé tá bá wọ store Gucci àwọ store Gucci lọ rajà nítorí alùbáríkà ni sórí àwọn nǹkan tá wọ̀ sọ́rùn yìí I can actually rock fake but alùbáríkà lélẹ́yìí eléyìí ni pé àwọn ọmọ mi ṣoríire nínú ayé ìtumọ̀ eléyìí ni pé àwọn ọmọ mi ga nínú ayé àwọn ọmọ tó tara mi jáde àwọn ọmọ tó yàn ní nínú ayé that is the meaning ìtumọ̀ eléyìí ni wípé my marriage is super successful my marriage is yielding in a positive way. You don't understand? Look at me tonight. It shows that my marriage is success. Not just successful. My marriage is a definition of success. You don't understand? I got married to my husband all the way from Ikorodu. And now he becomes an engineer. He owns an estate. Not just one, not just two. And he's now, within 5 years, he has built many buildings. Like 5 years in marriage. Oh, my bama kan ṣoṣo tí mo ní ni. Àbámọ̀ kan ṣoṣo tí mo ní ni pé n bá ti ṣègbéyàwó pẹ̀lú ẹ̀ tipẹ́. Tó pé mo ti ṣèyàwó pẹ̀lú ẹ̀ tipẹ́ ni. Bóyá n bá ti wà ní level àwọn opera, àwọn mama alákìjà. And it's not too late. I am doing well with my age. Mo fẹ́ ṣèkómọ, ọ̀dọ̀ Lizzy ni mo gbọ́dọ̀ ti ra aṣọ. Mo fẹ́ ṣílé, ọ̀dọ̀ Lizzy ni. Mo fẹ́ ṣe birthday, ọ̀dọ̀ Lizzy ni. Torí Lizzy ní spirit ajakunṣẹ́gun. Lizzy ní winning spirit. Lizzy ní success spirit. Lizzy ní leadership spirit. And Lizzy Anjorin is extremely neat. Super successful. She's a business tycoon. Orí pé gbogbo nǹkan tó ń gbé wá kí lórí tí mo ṣe. Ẹnu kọ́, I won't go for you. Ìwọ ló mọ̀ mí.
Èmi ò dẹ̀ need social media validation. I don't need to pay bloggers to be telling people who I am. No, I will come here, I will tell Nigerians who I am. 5 years in marriage. 5 years in marriage. From homeless to become a city owner. From 0 to hero. From grass to super multiple successful graces. Excuse me, are you joking? Only láti lọ gbàwẹ̀. Ìyá ẹ ti kórí burúkú ràn ẹ́. Orí burúkú ti di hereditary nínú ayé wa àti Ìyábọ̀ Òjó. Imagine ìyá tó bí Ìyábọ̀ Òjó, ó lò 30 years ló gbà wèrè. Ṣé o mọ iye àwọn wèrè tó bá ìyá tó bí Ìyábọ̀ Òjó? Ìyẹn Olúbùnmi fẹ́. O mọ iye àwọn wèrè tí Olúbùnmi fẹ́ tún ga mentor nínú ọgbà wèrè. Ọ̀pọ̀lọpọ̀ wèrè ni wọ́n gbé wá sí ọgbà wèrè tó dẹ̀ fi Ìyábọ̀ lẹ̀ sí ọgbà wèrè. No, come on. And let's talk about Baba Ìyábọ̀ Òjó. She does drug, stealing, armed robber, killing, even her own daughter. Allegedly bad daughter. Lizzy Anjorin is a definition of destiny. I mean testimony. Ṣé wo gbọ́ pé mama tèmi ó ya wèrè rí ni? Ó dá Ọbànlá gbé mama ẹ̀ síta káwò ya ẹ̀. Ó mọ̀ pé gbogbo ọmọ tó jáde lára ayé including ìwọ Ọbànlá. Ó kú ọmọ ni ye bí. How can you be deported all the way from Canada? Ó wá end up sórí ṣáláńgá lágbọ́ ti kúyọ̀. Ọlọ́run tó wá fi àti jẹ́ síbi tó nira. Okay, olólọ́mọ ní Canada méjì wà ní ẹ̀wọ̀n. Èyí tó wà l'Amẹ́ríkà yẹn mú tí yó ń já sí gọ́tà. Ọmọ ọdún mélòó lọ́mọ ẹ tó ti experience divorce? How lọ́mọ ẹ tó wà l'Amẹ́ríkà tó ti experience divorce? Ọmọ ọdún mélòó làwọn ọmọ ẹ tó ti wà lẹ́wọ̀n ní Canada? Okay, now let's assume pé okay, èyí tó wà l'Amẹ́ríkà, èyí tó wà ní London. Ọbànlá, you still come on social media. Ó wá ń tọrọ owó. Ó ń yá owó. Àwọn ọmọ ẹ tó wà ní Canada àti America, Ọlọ́run ò fìre fún wọn. Wọ́n ti jàkàrà òkú àwọn ọmọ tó jáde lára àwọ Ọbànlá lójú ẹ̀mí ẹ̀. Ó mọ̀ kó ti gbégbá bára nítorí pé àwọn òkú ọmọ ló jáde lára ẹ̀. Come on, stop it. Stop it. Ó mọ̀ pé obìnrin tó bá bí àyè ọmọ tó bá kù gẹ́gẹ́rẹ́, ẹlẹ́dàá àwọn ọmọ ẹ̀ máa gbé ẹ fóbi ni. Tó bá kù gẹ́gẹ́rẹ́, ẹlẹ́dàá àwọn ọmọ ẹ̀ máa gbé ẹ fóbi ni. Tó bá ké ní kọ̀lá kí ibi ṣẹlẹ̀ sí ẹ, ẹlẹ́dàá àwọn ọmọ ẹ̀ máa gbé ẹ fò ni. Kò wá sí bí ogún ṣe lè le tó. Àti inú oyún lọmọ tí ń bọ̀yàn. Àlùkùránì ní pé ẹbí sí ẹrẹ̀ sí. Àwọn Mùsùlùmí máa sọ wípé àti inú oyún lọmọ tí ń mú nǹkan tó máa jẹ wá. A lot of people don't even understand. Ọmọ tó bá máa sìn ẹ́, tó bá máa bí àyè ọmọ àti inú oyún ni. Ó bá lọ́mọ láyé kó jẹ́ 60 years, kó bá jẹ́ 50 years bí Ọbànlá, tí ọmọ yẹn tán bá deport ẹ̀ láti Canada tó wá end up sórí sọ́kàwé, it means pé ọmọ yẹn ti kú láti inú oyún. Irú Elizabeth Adéọlá Ọbànlá ń sìn àti Ìyábọ̀ Òjó àti inú oyún náà ti kú. Àti inú oyún náà ti jàkàrò kú wọn. They are not, wọn ò sí láyé. You don't get it. Eléyìí ò kì í ṣàràbù. Analysis ni, we're talking about life. This is spiritual. That is why gẹ́gẹ́ bí abiyamọ tó bá ti wà nínú oyún, ó ní oúnjẹ tó gbọ́dọ̀ jẹ, ó níbi tó gbọ́dọ̀ rìn sí, ó ní nǹkan tó gbọ́dọ̀ ṣe. Tó bá dẹ̀ ti lọ́mọ láyé, tó bá fẹ́ kí ọmọ ẹ yàn, tó fẹ́ kàn jàkàrà òkú àwọn ọmọ ẹ lójú ẹ, ó ní nǹkan tó gbọ́dọ̀ máa tẹnu ẹ jáde sí àwọn ọmọ lọ́mọ. Ó lè máa bá yí ọmọ lọ́mọ jẹ́ kó wá ní ìyá lẹ lọ fún ẹ lọ fọ́mọ. You don't understand? Ọmọ mélòó ni ìyá ẹ bí Ọbànlá? Jáde ọmọ mélòó ni ìyá ẹ bí? Lizzy Anjorin òun nìkan ṣoṣo ni ìyá ẹ bí àti bàbá ẹ láyé àti lọ́run. Just one child. Ọmọ ẹyọ kan ni Lizzy Anjorin. Mélòó ni ìyá titi ẹ bí? Olórí burúkú kí lorúkọ ẹ? Obokirun. Kadija Oseni. Gbogbo wọn tó jáde lára bàbá ẹ òkú ni gbogbo wọn. They are not alive. Gbogbo ẹ̀yin blackmailers òkú ni gbogbo yín. Ẹ sí láyé. Òkú ọmọ lẹ́dẹ̀ bí. Torí pé tó bá máa jẹ́yàn tó bá bí ọmọ tí ọmọ ẹ bá yàn. There are some things when you are doing it, your children will call you, no, mommy, don't do this. Àìmọye ọmọ tó jẹ́ wípé ó máa sọ fún màmá ẹ pé no, má ṣe báyìí. But ẹ̀yin àwọn ọmọ lọ́mọ lẹ́kún. Ẹ mọye ọmọ tẹ́ máa ń kó sí wàhálà ni.
tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní bully àwọn òbí wọn. Pastor Samoposoda ọmọ yo Edo Cheda ó mọ yé ẹ̀mí tó ti bọ́ sí yín lọ́wọ́ ni ẹ mọ èèyàn tẹ́ ti pa ni irú Kudiriski yẹn sìn tán bá bíá lóhun ò pààyàn rí ṣé wọn ọjọ́ ṣe kéèsì Samoposo Ọbanla tán bá bí ẹ̀sìn wà ló pààyàn rí ìwọ àtàwọn Gistlover jọ ṣe kéèsì àwọn èèyàn ní tó bá bímọ tí ọmọ ẹ bá yè ọmọ ẹ máa sọ pé no mommy don't do this ó rẹ́sìn tó ń ṣe lórí cyberspace ni kò sí anybody tó ṣe show fún ẹ Ọbanla nobody came for you, nobody came for your children, nobody attacked your business, nobody attacked olórí burúkú Àdìsá tó ti mọ sáré gbogbo ọmọ tó tẹkùn ẹ jáde àti tán gbé fún you find it very difficult to mind your business because o gbọ́dọ̀ lọ wáyé ọmọ lọ́mọ because ọmọ ẹ ti kú gbogbo ẹ̀yin tẹ́ bá ti gbé ọmọ yín sílẹ̀ tẹ́ lọ wáyé ọmọ lọ́mọ àwọn ọmọ yín ti kú àwọn ọmọ aráyé ti jàkàrà àwọn ọmọ yín lójú ẹ̀mí yín because as a mother your focus in life is how your children are going to be super successful. And even tó bá jẹ́ pé because lára àwọn nǹkan tó jẹ́ wípé as a mother tó máa fi train àwọn ọmọ ẹ̀ má jẹ́ kó mọ̀ pé olówó lọ́wọ́ no matter how rich you are as a mother do not treat them as if you are rich. Let them taste the sour side of life. Owó tó yẹ kó fi bà wọ́n jẹ́ keep investing that money. When the time comes, give them what you've done so far. Give them. Of course, they will be able to manage it because they've tasted the sour side of life. You don't understand? Now, tó bá dé level kan nílé ayé, your aims and objectives ni pé báwo lọmọ mi ò ṣe ní mọ̀ yá, báwo lọmọ mi ò ṣe ní mọ̀ ṣì. Okay, nsìn yìí àwọn ọmọ lọmọ jókòó ẹ lọ ń create ọ̀tá fún àwọn ọmọ yín ó dẹ̀ ní kó má ṣe pé fọmọ ẹ̀. Ṣé wọ́n ṣàdúrà fọmọ lọ́mọ kó tó fi mí gba monetization lórí YouTube Ọbanla? Ṣé òun ṣàdúrà fún mi ni? Nǹkan tó mú ẹ tó fi blog Florida. Àbí o blog Florida. Mo tiẹ̀ ní show ẹ kan bí oní àdàbí. Màá play show yẹn. Mo kò fẹ́ tẹ̀ sí ẹ lójú. Mo kò fẹ́ káyé mọ̀ pé ayé wa àti Ìyábọ̀ Òjó ti bàjẹ́. So irú wo ló máa ní kémi gbáṣọ síta ìwọ. Agbọ́ ti kúyọ̀ lórí sọ́kàwé. Kẹ́ni tó wà ní Lẹ́kí. Ó mọ̀ pé ò sí láyé ni. Come. I'm not abusing you. And I'm not cursing you. Ìwọ àti Ìyábọ̀ Òjó. I am just telling you that you are dead gone. Ó sí láyé mọ́ for very long time. Sórí àwọn nǹkan kan wà tó bá wà láyé tí brain ẹ bá ń function. Ó máa avoid kó máa fi bú ẹ. Number one, ó wà lórí sọ́kàwé ní Agbọ́ ti kúyọ̀. Ó ṣe show fẹ́ni tó wà ní Lẹ́kí. Ẹni tó ń ta ilé tó ń talẹ̀. Ẹni tó ń ta gold tó ń ta diamond. Ó wá ń call ẹni yẹn. Ó ń call ẹ out for good 7 years. tó ẹ̀yin èèyàn wa ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ sí Ọbanla àti Ìyábọ̀ Òjó nínú fídíò yìí. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí ó sọ sí àwọn blackmailers. Ẹ̀yin èèyàn wa ó máa gbẹnu tán o. Lizzy Anjorin máa ti bínú tán lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. tó ẹ̀yin èèyàn wa kí ẹ ní ọjọ́ tó dára. Even kí má sọ̀rọ̀ káyọ̀ pé a lot of people ní mental problem. Number one, ìwọ gangan ló orí pé ó tà, ìwọ gangan ló jẹ́ kó tà mọ́, ó stripe ara ẹ off because kò séèyàn gidi tó máa patronize ẹ. They will be scared of you.